um wọ́n ní tá a bá dénú ilé baálé ilé là á kọ́kọ́ kí. A kí kábíyèsí ọba wa Bashiru Adésínà Gbádéwọ̀lú Elejioku of Ejiokuland kí ẹṣin ọba kó jókòó pẹ́. Èèyàn gidigbi òdìyàn kùmọ̀ àdífá fún ọlọ́jẹ̀ òkósùn eégún lòrò ilé wa òòṣà táwa ń sìn aṣọ ló fi ń borí eégún lòrò ilé wa. olórí Egungun ni eégún Oloba jẹ́ ní ìlú Ìjẹ̀bú tí àwọn eégún yòókù sì wà ní abẹ́ rẹ̀. Lára àwọn eégún tó wà lábẹ́ Oloba ni eégún abẹ́yẹfò, eégún ẹrú. Àwọn èèyàn a sì máa kọrin tẹ̀lé eégún ẹrú lẹ́yìn báyìí pé wọ́n á ní ẹrú màyọ̀dà ẹni ẹrú bá pa àpagbé. Láti rí alápálá, eégún alápálá, bẹ́ẹ̀ àgékúyẹ̀jò, wẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó wá kan bàbá wọn eégún Oloba. Agbádìdì òdìyàn ojú, èèyàn gidigbi òdìyàn kùmọ̀ àdífá fún ọlọ́jẹ̀ òkósùn eégún lòrò ilé wa òòṣà táwa ń sìn aṣọ ló fi ń borí eégún lòrò ilé wa.
Egungun ni eégún Oloba jẹ́ ní ìlú Ejioku, tí àwọn eégún yòókù sì wà ní abẹ́ rẹ̀. Ìlú Ọ̀ṣun ni eégún Oloba ti ṣẹ̀ wá, tó sì sọlẹ̀ sí ìsàlẹ̀ Àbá-Ìdó ní ìlú Ejioku, ìlú tó gbonílé, ìlú tó tún gbàlejò. Ní pé ẹkùn ọdún òní ká má bàa gba ara wa lákòókò torí ohun tó ṣì sọ̀lẹ̀ tí ẹ fẹ́ dá sí. Àní ká béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ lè sọ orúkọ yín fún àwọn ará ilé. Èmi ni Muftau Balógun. Ẹ ṣe gbọ̀nsẹ̀. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ nígbà táwa débi wọ́n ní ọdún Egúngún òun ni à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ fún àwọn ará ilé kí ni orúkọ Egúngún tí ó wà ní agboolé tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí? Eégún Oloba Sẹ́nuọlá. Ẹ jọ̀ọ́ àwọn àlàyé wo lẹ lè sọ fún wa nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí lórí ọdún tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí? Ẹ fún wa ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Àlàyé tí mo lè ṣe ni pé ọdún eégún Oloba Sẹ́nuọlá ó jẹ́ ọdún gbogbo ilé ọba Àdó yìí pátápátá látòkè délẹ̀. Ọdọọdún la sì máa ń ṣe. Àdúpẹ́ wípé bá a ṣe ṣe lẹ́sìn náà la tún ṣe lọ́dún yìí. Ẹnìkan kan ò pẹ̀gbín, ẹnìkan kan ò ṣàìsàn nínú wa. Àtúnjọ pàdé bá a ṣe pàdé lẹ́sìn. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà ṣe máa ń sọ pé ọdọọdún tá à ń rórógbó náà la máa ń rí àwòsàn. Bẹ́ẹ̀ni. Àmọ́ bára wa náà lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè ṣàlàyé fún wa báwo gan ni Egúngún yìí báwo ló ṣe ṣẹ̀ wá? Eégún ìṣẹ̀ láti Ọ̀bà, ìlú Ọ̀bà lọ́sùn lọ́hùn, níwájú Òṣogbo Ọ̀bà ló ti ṣẹ̀ wá. Láti ìlú Ọ̀bà. Ẹ dákun bàbá wa, ṣé ẹ lè wá sọ fún wa àwọn àǹfààní wo gan ni ìta wà nínú ilẹ̀ yìí tí eégún yìí ṣe? Àwọn àǹfààní wo ni eégún yìí ṣe fún ìta wà nínú ìlú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Àwọn àǹfààní wo ló ń ṣe? Àǹfààní tó ṣe ni pé ní gbogbo ìlú yàtọ̀ fẹ́jì òkú yìí kò sí ìlú tí ò sí olórí eégún. Eégún yìí nílùú Ejioku òun ni olórí gbogbo eégún pátápátá tí wọ́n sì ń tẹríba fún eégún Oloba Sẹ́nuọlá yìí nílùú Ejioku. Àdúpẹ́ ìlú Ejioku ní kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Bàbá wa ẹ má bínú o, ó ní ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin bàbá wa ni o. Gẹ́gẹ́ báwa ọmọdé ìwòyí ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn kan nínú àwọn ọmọdé tó ń ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò bìlíf pé àwọn kan ṣì wà tí wọ́n ń sin Egúngún. Ṣé lóòótọ́ ni pé àwọn kan ṣì wà lọ́wọ́lọ́wọ́ ní ayé òde òní tá a wà yìí tí wọ́n ń sin Egúngún? Ẹ rí òótọ́ ni àwọn kan wà tí wọn ò ka nǹkan ìṣímọ́, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún ẹni tó bá lóye tó ní ìmọ̀ àtòye. Mẹ́ta náà ló wà, mùsùlùmí wà, kírísítẹ́nì wà, ẹ̀sìn àbáláyé wà. Nínú tá a báláyé tá a dáyé bá ní ìyí ní eégún tó ti yé yín tí àárín ṣe rí nu. Àwọn tí ò bìlíìfù ẹ̀ wọn ọ̀pọ̀ tó gbogbo ẹni tó wá bìlíìfù wípé ọdún eégún ọdún gidi ńlá ni. Ẹ ṣeun bàbá wa, lágbára Ọlọ́run a gbàdúrà wípé ẹ̀mí yóò gùn jù báyìí lọ, ẹ sì ní fi ìrora ẹ ní fi lògbà. Ẹ dákun bàbá wa, ṣé lóòótọ́ ni wípé àwọn oníṣẹ̀ṣe àwọn ló ní Egúngún? Bẹ́ẹ̀ ni, àwọn wọn ni. Babaláwo wà, eléégún wà, Oṣàngó wà, Ọlọ́ya wà, Ọlọ́sùn wà, bí gbogbo ẹ ṣe wà lọ́nu. Ẹ ṣeun bàbá wa. Yóò sì lè parẹ́. Ẹ ṣeun bàbá wa. Ó tún wá ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta kan tó kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Àkọ́kọ́ nù rẹ̀ ni wípé ṣé lóòótọ́ ni wípé àwọn ọ̀dọ́ wòyí
wọ́n sì wà nínú àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ọ̀pọ̀ pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n gbàgbọ́ láti ṣe lọ́dún ẹ̀ bá dẹ̀ dé gbogbo wọn ní dúró tì wá tá a jọ ń ṣe. ẹ ṣeun sà. ẹlẹ́ẹ̀kejì kó tó di èyí tó máa parí rẹ̀ pátápátá ni pé gbogbo wa la gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti òkè lọ́hùn náà. Ẹ dákun, kí ni ìṣẹ̀ṣe lè fi ran orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí? ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe ni wọ́n ń parẹ́ ló ti yé yín. Ìrànwọ́ sì wà látọ̀dọ̀ ń ṣẹ̀ṣe gan fún bí Nàìjíríà ṣe rí ló ti yé yín. Wọ́n ní ká fọwọ́ wẹwọ́ náà lọ́wọ́ fi mọ́. Ṣàngó, eléégún, ọlọ́ya, ọlọ́bàtálá, gbogbo ẹ̀ báwọn wọ́n jọ pọ̀ sójú kan náà láti ran Nàìjíríà lọ́wọ́. Ẹ ṣeun gan bàbá wa. Wá fẹ́ kẹ́ ẹ bá wa gba àwọn ọ̀dọ́ wòyí ní ìmọ̀ràn wo lẹ lè fún àwọn ọ̀dọ́ wòyí tí wọ́n ń sọ pé tíṣẹ̀ṣe bá wo. Ìmọ̀ràn tí a lè fún wọn náà ni pé a pilẹ̀ dáná dó, a tún ń rọ̀ wọ́n pé ìṣẹ̀ṣe abáláyé ni ó ṣe pàtàkì kí wọ́n ó tẹ̀ síbẹ̀. A sì rí ọ̀pọ̀lọpọ̀ náà tó ti ń tẹ̀ síbẹ̀ o, tí wọ́n ń padà tí wọ́n bá lọ tí gbogbo ò jọra wọn, wọ́n padà sí ilé náà ni fún ìṣẹ̀ṣe náà ni. Bí wọ́n bá dé wà ní ẹ lọ ṣe nǹkan báyìí. Ebe egun lọ bá wà nídìílé wọn lọ mójútó, mọ́sùn sẹ́yìn lọ mójútó. Bí Ṣàngó bá ní lọ bọ Ṣàngó, bọ́ya bá ní lọ bọ́ya, bọ́sùn bá ní lọ bọ Ọ̀ṣun. Tẹ̀mọ̀ yìí pé ó ní àwọn tó ń sọ bẹ́ẹ̀ ó ní tí wọ́n rí, ọ̀pọ̀lọpọ̀ sì ń padà bẹ́ẹ̀. A dúpẹ́. Gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́yìn jẹ́ nínú ìlú yìí, ẹ dákun ṣe lè fún wa ní ìwọ̀nba oríkì tí Egungun yìí gan tí wọ́n máa ń kì tó bá fẹ́ jáde àti tó bá jáde. Ẹ ṣe oríkì ẹ̀ rèé, wọ́n ní Ọlọ́ba abẹ̀dú, ọmọ ayé kéńké bọmọ lẹ́nu, ọmọ akèǹgbè sókun ẹmu dẹ̀rẹ̀ nsàlẹ̀ ọba, ọmọ ọba ǹjẹ́ òsùnlẹ̀ mọ́ kiri lórí odó. Ó ní ijọ́ tó ń bá kú orí odó ni kí oru òkú òun lọ. Ọmọ akótókòtò lọ́bà, ọmọ akoto ń pórí, ọmọ àgbàrá sojú ọ̀nà kótó ń pórí. Ẹ ṣeun bàbá wa, àgbà yóò dá lélẹ̀ kó sí. Àṣẹ o. Bàbá wa, ẹ dákun, àwọn àǹfààní wo gan-an ni Egungun Ọlọ́ba yìí ṣe fún agboolé rẹ̀ gangan? Ẹ ṣe ó ń ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀. Ìdí ni pé àkọ́kọ́ nígbà tí eégún tó dé sí agboolé ọba Àdóyè, tí ọmọ kan bá wà tó bá fẹ́ tí wọ́n bá béèrè sí, wọ́n lè pé kó lọ bọ eégún Ọlọ́ba. Ṣé ń gbọ́ mi? Wọ́n ní kó lọ bọ eégún Ọlọ́ba. Kí ni ó fi bọ́? Wọ́n lè pé adìẹ kan, tó bá sì ti ju adìẹ lọ wọ́n lè pé ẹran kan, epo, obì. Wọ́n fi ṣe ètùtù nìyẹn ní agboolé irú ọmọ náà. Irú ọmọ náà Ọlọ́run dà wọlé.
àǹfààní tí ń ṣe nu ó sì jẹ́ àkójọpọ̀ gbogbo ará Èkó ọ̀wà lásìkò ọdún yìí gbogbo wọn tẹ̀ ń wé Èkó wọn ti wá àwọn sì kù rẹpẹtẹ bí ó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun bàbá wa lágbára Ọlọ́run ẹ̀mí yóò gùn ẹ̀ní fi àárẹ̀ ló gbà. ẹ̀yin náà ó tún ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ìbéèrè náà dẹ̀ lọ báyìí pé kí ni ìdí tí wọ́n fi ń ṣe ọdún Egúngún yìí lọ́dọọdún. ẹ ṣe bá a ṣe bá a ní lọ́wọ́n àti wọ́n ṣe àwálẹ̀ ìpele kẹrin làwà ẹ̀ẹ̀karùn-ún gan làwà ìwà sẹ́ni pọ́nà jẹ́ ìkọ́ bí wọ́n ṣe ń ṣe táwà bá a gbọ́dọ̀ yẹ náà la gbọ́dọ̀ fọwọ́ lé bí wọ́n ṣe ṣe àwọn àgbà yẹn ìpele karùn-ún tí wọ́n ṣe àlẹ́ òun tó fi ń yẹ wọ́n tí wọ́n ló kọ́ tó dáa ó kọ́ wọn ò bàjẹ́ làwa náà dé bá ó ti yé náà làwa náà gbọ́dọ̀ fọwọ́ lé ladóore lórí ìdìbò àti sọ̀rọ̀. ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà ṣe máa ń sọ fún àwa ọmọdé ìsìn wípé ìlú tí ò bá ti ní òfin ẹ̀ṣẹ̀ ò sí ẹ̀ṣẹ̀ ńlẹ̀ ṣé mọ̀ gẹ́gẹ́ bí Egúngún ìṣe wà ní agboolé Ọlọ́ba yìí ǹjẹ́ ilé ọba Àdó ilé Balógun Ejioku ǹjẹ́ ó ní àwọn nǹkan kan tí àwọn ọmọ tó wá láti agboolé yìí ò gbọdọ̀ ṣe bóyá bíi kéèyàn ìwọ ǹjẹ́ ó ní bóyá méjì ni àbí mẹ́ta ẹjọ́ ẹ bá a sọ fáwọn ará ilé. ó ní lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn tí ń tèkó wẹ́ àtàtọ́ wà nílé tí wọ́n wà ń bá ní àwọn ọ̀dọ́ níta ń ṣe yìí kò fààyè ìjàgídíjàgan ìjàngbọ̀n kí wọ́n ní lẹ́mìí kò fààyè ẹlẹ́ bí ìgbìyànjú ọ̀hún ni ó ti yẹ nítorí àbá lọ́wọ́ àtó tó bí wa ó ti yẹ yín tí a sì bá náà ni gbogbo ọmọ wa fọwọ́ lé òṣò ní jàgídíjàgan náà wọn èyí tí ọba yọwọ́ kìí ṣe ilé ọba Àdó kìí sọ ọmọ ọba Àdó yìí kìí sọ ọmọ ilé Balógun yìí sóun yé yín a jẹ́ pé bóyá ìyá rẹ̀ gbé wá láti ìta ni tẹ́mẹ̀ kọ́ ọmọ àlè ilé máa wà ọmọ àlè ilé sì tán sa o ọmọ àlè ìta ni ọ̀dà torí yọ ọ̀dà lérú kò sì sí irú ẹ̀ ní agbo wa ó ṣe rí nìyẹn. a dúpẹ́ ẹ ṣé gan bàbá wa ní àkótán pátápátá ẹ dákun ìjẹ́ ṣẹ̀mọ̀ ẹ̀yin bàbá náà lẹ sọ fún wa pé tí Ṣàngó bá jáde ó ní lù tán máa ń lù fún Ṣàngó Ọbàtálá ni o àwọn òòṣà wa tí a ní lórílẹ̀‐èdè ní inú ìṣẹ̀ṣe ẹ dákun ìjẹ́ ó ní ìlù kan ní pàtó tí wọ́n máa ń lù tẹ̀lé Egúngún tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ó nílù pàtó tó ṣe wípé àti lálùpọ̀ o ìlú ti eégún yìí kò papọ̀ mọ́ tiwọn ní Ejioku yìí ìlú téégún yìí kò papọ̀ mọ́ téégún tEjioku nílé Ẹ̀gbọ́n ìlú téégún yìí kò papọ̀ mọ́ tilé Ẹ̀gbọ́n ìlú tiwa yàtọ̀ pátápátá ìlú Ọlọ́ba ẹ̀yin ò sì ní máa gbọ́ àpìntí là á pé ó kọ jù náà. só ti yé yín níjọ́un ní àpìntí ni níjọ́un ó ti di ìlú dòdò ní ìsìn tá a dáyé bá ló ti yé yín ìlú wa ọ̀pápọ̀ mọ́ ti gbogbo eégún yòókù gbogbo eégún pátá ìlú wa ọ̀pápọ̀ tí wá yàtọ̀ ó ṣe rí nìyẹn. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. eégún oníjó ni. eégún oúnjẹ tiwa kì í ṣe eégún ọlọ́rẹ́.
wípé ẹ wò pé ọmọdé ni wá pé a pè yín ẹ sì dá wa lò. Ẹ dákun bàbá wa, ṣé ẹ lè bá wa sọ orúkọ yín fún àwọn aráalé? Orúkọ mi ni Tajudeen Jimoh Balógun Elejioku of Ejiokuland. Èmi ni mo kángun sí kábíyèsí nílẹ̀. Kábíyèsí àti bàbá o. Bẹ́ẹ̀ ni bàbá Ogun o. Ẹ̀mí ẹ̀ ló gbọ́. Ẹ ṣeun púpọ̀ bàbá wa. Ẹ dákun, ṣé ẹ lè bá wa dárúkọ ọdún tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kẹ̀sì fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ejioku lónìí ẹ fún wa. Ẹ ṣé, ọdún tá à ń ṣe ọdún eégún ni. Ọlọ́ba sì ni wọ́n ń pe eégún ilé wa. Àwa bá ń bẹ̀ ni, àwọn bàbá wa náà bá ń bẹ̀ ni. Bá a dẹ̀ sí bá lọ́wọ́ wọn, wọ́n ní ìṣẹ̀ṣe ò gbọdọ̀ parun. Làwa náà tẹ̀lé. So kọ́ máa wọn wá ọlọ́run nídìí kó han ẹnì kankan. Á dẹ̀ tó jọ máa pípọ̀ sí ọdún yìí láyé. Ẹ ṣé bàbá wa. Ẹ dákun, ìlú wo gan-an ni ẹ̀yin gbé sínú Ejioku yìí gangan lẹ́yìn gbé ni àbẹ́ wá láti ìgboro láti wá bá wa ṣe ọdún tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí? Tẹ́ ẹ bá wo ojú mi dáadáa, tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa ka méní méjì bíi mẹ́ta, ẹ wo la ojú mi, ẹ kà tó bí ẹni márùn-ún níbí báyìí tí ẹ fi mọ̀ wípé ọmọ bíbí ìlú Ejioku ni mí, ọmọ Balógun ni mí, a sì wá láti Ìdú Ọ̀ṣun. Àwọn là ń jọba ní Ìdú Ọ̀ṣun, a tún ṣẹ̀ṣẹ̀ jọba ní sóṣù tó ta lọ náà kọ́ yìí, tá a tó lọ jẹ ọba ní Ìdú Ọ̀ṣun ìrànwá. Ọmọ ọba ni wá àti Ìdú Ọ̀ṣun ni àti délẹ̀. Ẹ ṣé gẹ́gẹ́ bí Balógun ìlú, ẹ dákun ṣe lè sọ fún wa àwọn àǹfààní wo gan-an ni ọdún tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn àǹfààní wo ló ń fún ìlú tá a wà náà rẹ̀ yìí? Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, àǹfààní pọ̀ torí látìgbà tí wọ́n ti ń ṣe eégún yìí, ifọ̀ ọba wa gan-an wọ́n recognize eégún Elejioku yìí. Tí ọba tí ì dé kábíyèsí, ó máa béèrè ẹni tó bá kù díẹ̀ kí nǹkan fẹ́ rújú tó ṣe díẹ̀díẹ̀, wọ́n á ránṣẹ́ sí àwọn tó jẹ́ àgbààgbà pé ẹ jọ̀ọ́ ẹ wá bá wa ṣètùtù sílùú o, ìkẹ̀kẹ̀ tí ìlú ó tó fi tùbà tí ìlú ó fi túṣẹ́. Ara àǹfààní tá a rí ni àrí àtúntò kí ìṣẹ̀ṣe ó parun. Gbogbo àwọn ọmọ wa náà tí wọ́n wà nílùú òkèèrè, àáyè fáìtì wọ́n wá o. Ẹ ṣeun bàbá wa, inú mi dùn bí tẹ mú ọ̀rọ̀ lọ ní ìgbẹ̀yìn yẹn pé ẹ̀yin invite àwọn ọ̀dọ́ wa. Ẹ dákun bàbá Balógun, àwọn àmọ̀ràn wo lẹ wá lè fún àwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n ní ọkàn méjì nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe? Àwọn àmọ̀ràn wo lẹ lè fún wọn? A kí bàbá wa lẹ́ẹ̀kan sí i wípé ẹ̀mí bàbá wa ó gùn. Ìyẹn kábíyèsí ọba Bashiru Adésínà Gbádéwọ̀lú Elejioku of Ejiokuland. Kí ẹṣin bàbá ó jókòó pẹ́. Ẹ ṣé púpọ̀. Kàkà bá wa rọlù ọ̀ gbà, wọ́n wá sọ pé tètè padà sílé yín, òòṣà wà lé yín o, tó o bá lọ ṣe. Ìgbà yẹn wọ́n wà ṣẹ̀ṣẹ̀ tó pé wọ́n wà ṣẹ̀ṣẹ̀ àtúwà dọ̀bálẹ̀ pé ẹ jọ̀ọ́ o, ẹ gbà wọ́n o, bí wọ́n ti ṣe ní gbangba wọ́n wà ṣe ní kọ̀rọ̀. Àtúwàìsí wọn mọ́ gbàgbé ilé, ìṣẹ̀ṣe làgbà. Wọ́n ní ìmọ̀lẹ̀ ò sọ pé ká mọ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe máa wí. Ẹ tó ṣe rò ọba ní Ọlọ́run ní ó pè, ẹ tó ṣe Ọbàtálá Ọlọ́run ní ó pè, ẹ tó pe kírísítẹ́nì Ọlọ́run ní ó pè, mùsùlùmí Ọlọ́run ní ó pè. A sì bìlíì pé Ọlọ́run pé méjì, Ọlọ́run kan náà ni gbogbo wa ń pè. Ẹ ṣeun bàbá wa, ọmọdé làwa tàwa wájú yìí àtò ràn yín níṣẹ́ rárá. Wá fẹ́ Balógun ìlú ìtẹ́jẹ́, kò fẹ́ kẹ́ ẹ bá wa fi ohùn ránṣẹ́ sí bàbá wa tó wà láàfin, kẹ́ ẹ bá wa kí wọn pé wọ́n ṣe é o, tó fún wa láǹfààní láti wà ní lónìí.
kábíyèsí wa ọba Bàṣírù Adésínà èèyàn pàtàkì ní Gbádéwọ̀lú kọ́nà jẹ́ kárí pẹ́ kẹ́mi èrè ogun ọ̀rọ̀ ìlú ọjẹ́ lógún pọ̀ àti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà kọ́nà máa bá wa pẹ̀lú ẹ̀ kọ́nà máa bá wa fún sí kí o dẹ̀ kí n fi ṣẹ̀ṣẹ̀ ṣeré kọ́nà bá wa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ èèyàn pàtàkì ní ọba ńlá ni olórí bàbá wa ẹ̀yin lẹ́ẹ̀ bá wa kí oríkì wọn. Olórí Egungun ni eégún Oloba jẹ́ ní ìlú Ejioku tí àwọn eégún yòókù sì wà ní abẹ́ rẹ̀. Ìlú Ọ̀ṣun ni eégún Oloba ti ṣẹ̀ wá tó sì sọlẹ̀ sí ìsàlẹ̀ Àbàìdó ní ìlú Ejioku. ṣe rí Elejioku tó ní Ọlọ́run ló dá bẹ́ẹ̀ ní ìdá tó dáa torí pé kò láfojúdi bó ṣe wà àbúrò ló jẹ́ fún mi ó ti di bàbá mi kì í kọkà mi kọ́ má fi wébò tí ẹ jẹ́ gbogbo wa tá a wà ń bí ó sọ ọmọlúwàbí púpọ̀ ó ṣèyàn kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi rẹ̀ ogún fún wa orí ọba gidi ni òun ló tún wá gbé Adéwọ̀lú ìlú Ejioku sẹ́wọ̀n pé àwọn bàbá ti wà ṣùgbọ́n a máa ní ẹni tọ́lọ́ máa fi nǹkan pé kó yọrí ẹ̀ òun ló tún wá lọ gbadé wá láti ìlú Ìbàdàn òun ló kọ́kọ́ dádé nílùú Ejioku torí olórí orí ọba dáadáa ni kẹ́mi rẹ̀ ogún o. ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ oríkì díẹ̀ nínú oríkì bàbá wa. Oríkì àwọn ní jẹ́ oríkì àwọn ilé baálé Ejioku ni ọmọ agbóngbó kóso ọmọ ọ̀rọ̀ burúkú òkun bàbá lóorun ọmọ ọ̀làlà àjà fẹsẹ̀ à ń para bẹ́ẹ̀ ni wọ́n máa kí à. ẹ ṣeun bàbá wa ẹ dákun lákòótán ẹ bá wa sọ nǹkan díẹ̀ kẹ́yìn gangan mọ̀ nípa ọdún tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú Ejioku lọ́wọ́lọ́wọ́ báyìí nísàlẹ̀ ọba àtò. ẹ ṣe ọdún tí à ń ṣe lọ ọdún eégún bàbá àgbà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan pé láti ọba ní eégún èdè wa àwọn bàbá yẹn ẹsẹ̀ tí wọ́n fi lélẹ̀ ní àwa ẹsẹ̀ tí wọ́n fi lélẹ̀ ní à ń tẹ̀lé torí pé wọ́n sọ fún wa sílẹ̀ pé eégún yìí kò gbọ́dọ̀ parun àwọn ọmọ wa rí i pé àwọn ọmọ wa tó wà lú èbó gan lónìí ó ti fi mẹ́sẹ̀gì ránṣẹ́ ọmọ wa tó wà lú òyìnbó gan lọ níyàwó ẹ̀ ó fi mẹ́sẹ̀gì ránṣẹ́ tí wọ́n sì fídíò ìwọ̀n á transfer rẹ̀ sí torí pé kò gbọ́dọ̀ kì í fi bí ìṣeré ìṣẹ̀ṣe eégún yìí kódà bí ṣe ọbẹ̀ eégún ni nílùú Ejioku àti lálùpọ̀ àti lágẹ̀lú tí a bá fẹ́ gbọrẹ àwọn eégún kéékèèké ọ̀kọ̀ọ̀kan gbọrẹ eégún bàbá mi ní gbọrẹ kẹ́yìn tá a bá ti gbọrẹ tán ọba ó dìde ni tí eégún bí Ọlọ́ba ọba tí kábíyèsí ọba tí rí eégún wọ Ọlọ́ba wọn ò ní dìde bó sì ṣe wà láti gbà yẹn. ẹ ṣeun bàbá lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. èmi ní Èkínní Balógun tí mo jẹ́ ọmọ ilé ọba àgbẹ̀ Ejioku. ẹ ṣeun bàbá wa ẹ ṣe gbọ̀nsà. wọ́n lẹ́yẹ lé ń sọ̀gẹ àbí òṣogẹ àrùwá igbó ògbégbàgbé igbó àhún táhùn yan ọ̀dẹ̀dẹ̀ àhún ògbólójò ẹ̀yin lọ́mọ kọ̀ọ̀kan máa kò lárùwá yá máa tọ́ra rẹ bí igbó ọ̀pọ̀ àrùwá lóòdù ọmọ sí dẹ́ ọ̀dàbí èkó ti bójú ọ̀nà. abọ́pọ̀ nígbòdo àrùwá igbó ògbégbàgbé igbó àhún táhùn yan ọ̀dẹ̀dẹ̀ àhún ògbólójò ẹ̀yin lọ́mọ kọ̀ọ̀kan máa kò
lọ́rù wáyé ọmọ tẹ́rẹrẹ bí igbó oko àrùwé àròdò mọ̀ sí dẹ́ àrùwé àròdò mọ̀ sí lẹ̀kẹ̀ àrùwé àròdò mọ̀ kásọ̀ lérí bẹ́ẹ̀ kásọ̀ lérí wọn lẹ́ẹ̀ṣẹ́ gbẹ́jẹ́. ẹ̀yin lọ́mọ àdá méjì Ejioku tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo ìrànládé kẹgbẹ́ wọlé kìrálejò sá. ẹ̀yin lọ́lọ́ èso wọ̀nwọ̀ tí bẹ lódò sùn lè yọrí ọlá ọ̀fẹ́ ìdíjì náà kọ́ bí ọlá ní ìgbé o. ẹ̀yin òṣègùn jẹ nílẹ̀ yìí ọmọ akó dúdú mọ́dà aṣàtọ́níran ìrànládé bàbá adékẹ́mi ọmọ ìdílé nínú ọ̀rọ̀ tí àrúgbó yìí tán ẹjẹ́ lẹ́pọ̀ òrò fún olóyè ayé arẹmọ lọ́sùndé àláró.
sójà rẹ̀ fún wọn yóò. Ó ti pé. Ó ti pé. Ó ti pé. Ó ti pé. Bẹ́ẹ̀ni alágbàdo bẹ́ẹ̀ni pa olóore ẹni kébò sí pa alágbàdo bẹ́ẹ̀ni irin tá a wá fi dòyè wọn ni kéèfì kò kù bẹ́ẹ̀ni alágbẹ̀dẹ bá rọrin tá yóò pè jù rẹ̀ bẹ́ẹ̀ni máa ń filẹ̀ mi ọ̀mọ̀ bóyá èèyàn lè gbà lọ máa rọ tó bá ro àìdá sí ìlú ọmọ amújìdá tù lónìí káìdá nǹkan máa jẹ kí àṣẹ alágbàdo ló máa jà ẹgbẹ́ tètè kọ lórí ẹgbẹ́ kí kò sí alágbàdo ó ní ní ti di ríta àbúdò òyìnbó àgbọ̀dọ̀ kíkọ àṣẹ alágbẹ̀dẹ bá rọrí tán agbẹ́jù náà ni yóò gbẹ́sẹ̀ gbà kan wọn ò bí dáa. ìmọ̀ ẹ̀yàn lè tẹ́wọ́jú lọ́la ti máa rọrin o. àṣẹ àṣẹ wọ́n ní ẹ̀yẹ kékeré ní tẹnu bẹ sẹ́rẹ́sẹ́rẹ́ ẹ̀yẹ ń bẹ̀sẹ̀ sílé tìlú ìbẹ̀rẹ̀ máa jẹ́ arókò òdí ọ̀pẹ ó ní bàbá rò nílà wọ́n kọ́ lé etí ọkọ̀ ojú ẹ̀sùn wọ́n yọ kọ́ ní ti àwọn àgbà tó tàwọn àgbà ó ní wọn ò ní lè pa mọ́ ìdí ní ọmọ mú. ẹjọ gbogbo yìí fún ẹjọ tó súnmọ́ àṣẹ ẹsùnmọ́ àṣẹ pa mọ́ ìdí ní ọmọ mú bọ̀rọ̀ ní kọ́mọ. àṣẹ bàbá jẹ́ ọ̀dà sílẹ̀ orí wa. ẹjọ kílẹ̀ ẹjọ. ẹgbẹ́ náà ṣiṣẹ́ bẹ̀rẹ̀.
Thank you.